Kí gbogbo wa nílé lóko lẹ́yìn òdì wípé a kú bójú ọjọ́ ṣe rí, a kí ẹ̀yin ìyá, a kí bàbá, a kí ẹ̀gbọ́n, a kí àbúrò, èmi ọmọ yín, àbúrò yín, olólùfẹ́ yín. Dr. Zabby Talk Show, ààyè ọpẹ́ yọ ṣe yọ lọ́dọ̀ títí yín náà ní agbára lọ́wọ́ Ọlọ́run. Ààyè ọpẹ́ a máa yọ fún wa ni. A máa kú bójú ọjọ́ ṣe rí, ẹ̀yin ìyá mi, ẹ̀yin bàbá. Gbogbo ẹ̀yin tí ẹ celebrate mi fún birthday mi, Ọlọ́run á bá mi celebrate. Ẹ jẹ́ ká máa celebrate ara wa lójú ayé ara wa. Ọlọ́run á dùn wá nínú. Ọlọ́run á gbàdúrà wa, èyí tí gbogbo wa tí a dáwọ́lé á yọrí sí dáadáa ní agbára lọ́wọ́ Ọlọ́run. Yorùbá ni mí, Yorùbá ni ìran mi. Mo dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run wípé mo jẹ́ ọmọ Yorùbá. Tó bá tiẹ̀ jẹ́ wípé àwọn kan tiẹ̀ sọ wípé Yorùbá ọ̀dàlẹ̀ ni wọ́n fẹ́ràn ara wọn, àwọn náà máa ń jẹra wọn lẹ́sẹ̀. A ti dé oríta ibìkan sìn tó yẹ ká máa yí padà, káwa náà gbìyànjú. Ìyá mi, ẹ̀gbọ́n mi àti àbúrò mi, ìgbìyànjú wo lẹ̀yin gbà? Ṣé láàrin ọ̀rẹ́ yín, ṣé nínú ẹbí, ṣé nínú ará, ṣé nínú àwùjọ, nínú group tẹwà? Ṣé ẹ̀yin náà try láti gbìyànjú kán rí yín ní ọmọ Yorùbá àtàtà, so that a lè máa tara ara wa máa ṣe àríkọ́ṣe dáadáa. Ẹni kí ni mo wí? Mo kí wa lẹ́ẹ̀kan sí wípé a kú bójú ọjọ́ ṣe rí. Èmi ọmọ yín, ààyè ọpẹ́ yọ náà ni mò ń kí yín. Tí a fẹ́ gbéyẹ̀wò lọ́jọ́ títí òní, ó gbà mí jẹ́ lójú, ó ṣe ni láàánú, ó dẹ̀ ṣe ni ní kàyéfì, torí wípé kí ni, igogoro má gún mi lójú, òkèèrè láti ń wò. Tó bá tiẹ̀ wá jẹ́ wípé ìlú yìí tiẹ̀ ti bàjẹ́, tàbí ìlú òyìnbó tiẹ̀ ti wá bàjẹ́ débi tó dé, débi tó fẹ́ dé tẹ́lẹ̀tẹ́lẹ̀, bàbá mi, ìyá mi, ẹ̀yin àti bàbá mi, èyí tó ń bọ̀ yìí, tó bá ń lọ báyìí, ìwòyí next 10 years time, kọ́lọ̀ ń jẹ́ kó bá wa níbi ayọ̀. Nǹkan tá à ń sọ ẹ̀kọ́ ló máa sọ. Eléyìí tún máa worst gan, ó máa burú jáì. Torí pé kí ni, ó máa fi nǹkan yẹn máa rá àwọn tó ń ṣe dáadáa, ó máa rá wọn lára, tó dẹ̀ ń rá wọn lára títí di bá ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ yìí. Brother mi àti sister mi, kí ni nǹkan náà? Lórí ọ̀rọ̀ Birmingham ní ìlú UK, òun la fẹ́ sọ, àti ìgbèríko ẹ̀. Ẹ̀yin ọmọ Yorùbá tẹ́ wà ní Birmingham, ẹ̀yin ọmọ Yorùbá tẹ́ wà ní UK, ẹ súnmọ́ mi, ẹ bá mi gbọ́ ọ̀rọ̀ yìí. Mo dẹ̀ mọ̀ wípé tọ́lọ́run bá ń bẹ lórí ìtẹ́ tí ò tí yípo padà, gbogbo orí tó bá máa wò ó, mo búra wípé mi ò ní yọ kúrò, mi ò dẹ̀ ní fi kún. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ náà bọ́n ṣe gbé fún mi, tí mo dẹ̀ nígbàgbọ́ lórí èèyàn wa, tí má lè èèyàn wa, ẹ̀yin tẹ̀ ń wò mí, àwọn èèyàn wa mọ́ra wa náà, understand? Àwọn èèyàn wa mọ́ra wa lórí platform yẹn, àwọn èèyàn lórí nǹkan tí mo sọ yẹn. Tẹ́yin náà bá fẹ́ darapọ̀ mọ́ wa, tẹ́ bá fẹ́ jẹ́ èèyàn tiwa, ẹbí aláyọ̀, ẹ bá wa subscribe tó bá jẹ́ nígbà àkọ́kọ́ ni. Mi ò dẹ̀ fẹ́ gbà yín lákòókò, because àwọn kan máa ní ẹ ti sọ̀rọ̀, kò sí bẹ́yàn tó bá ní sọ̀rọ̀, kò sí bó ṣe ní sọ̀rọ̀, ó kàn lè lọ bí asọ̀rọ̀mágbèsì. Àwa náà láti sọ nǹkan kan, á láti sọ gbélàkàyè tiwa náà kalẹ̀ náà. Náà kí ni mo fẹ́ sọ ni wípé mo lọ sí party kan ní London lọ́jọ́ Friday. Sister wa kan ó ń ṣe nìkáì fún ọmọ wọn ń ṣe ìyàwó, ṣe nìkáì, ó ń ṣe ìyàwó, àwa lọ síbẹ̀.
mo pàdé àwọn olólùfẹ́ wa, àwọn ẹbí wa, lára àwọn ẹbí wa mo pàdé wọn, àwọn èyí tí mo ti mọ̀ tẹ́lẹ̀ àtàwọn tí mi ò tí ì mọ̀. Kí ni mo fẹ́ lò ń bẹ̀ ni pé ẹ jẹ́ ká sáré lọ mu cup of tea. Òun náà fi kí mi, wọ́n ní Dr. Sabby ẹ kú ọjọ́ mẹ́ta, ẹ jẹ́ ká sáré lọ mu cup of tea. Now ìyẹn lẹ máa fi mọ̀ wípé àwọn ẹbí wa nìyẹn, wọ́n ti mọ bá ṣe máa ń ṣe wípé ẹ jẹ́ ká sáré lọ, ẹ̀yin tẹ́ bá ti mọ̀, ẹ jẹ́ ká sáré lọ get cup of tea. Màá tún wá sọ fún yín ẹni tí mo tún pàdé ní ibi ìgbéyàwó tán ṣe fún ọmọ wa náà. Kí Ọlọ́run jẹ́ kí wọ́n pẹ́, kí Ọlọ́run kó bá wa fún wọn ní ẹ̀mí gígùn àti àlàáfíà tán wá fi gbádùn ìgbéyàwó náà. Now ẹ ṣe gan ni ìgbéyàwó náà, Alájà Gàjí, àwọn ni wọ́n jẹ́ àwọn ìyá ọkọ. Báwọn bá ti jẹ́ ìyá ọkọ, àwọn ìyá ọkọ, àwa náà ni ìyá ọkọ nìyẹn. Ẹ ṣe gan ni. Ẹ wo bóúnjẹ ṣe pọ̀ níbi ìsìnkú ẹni tẹ́ ebi pa kú. Ẹ wo báwọn ènìyàn ṣe pọ̀ níbi ìsìnkú ẹni tí àdágbé àti àdásọ̀ ń pa. Ṣé tíríbùtù wọn yóò wá pọ̀ jù fẹ́ni tá ò rí ti ẹ̀rọ nígbà tó ń bẹ láyé? Ẹ̀yẹ èèyàn wọ̀nyí ẹ̀ ń sunkún fóòkù ẹ̀dẹ̀ kórìíra ní tó ń bẹ láyé. Ẹ jọ ẹ celebrate mi nígbà tí mo ń bẹ láyé. Ẹ support mi nígbà tí mo lè rí. Encourage me nígbà tí mo ń bẹ láyé. Tó bá jẹ́ pé bá a ṣe péjọ sìnkú la ṣe péjọ fìfẹ́ hàn aláyé, ìbá ti dára, ayé ìbá ti dùdù láti gbé. Ọdún yìí ṣe ń lọ sópin. ká kọrin ọpẹ́ pẹ̀lú ìrètí wípé kọ́dún yabo kó sì mìrìngìdì fún gbogbo wájú tàtẹ̀yìnwá lọ. ló jẹ́ àtètè bẹ̀rẹ̀ àlàkalẹ̀ ọkọ̀ ọ̀jọ̀kẹ́ ètò à ń tẹ̀lé ní Sabby Lifesaver Foundation fún ẹ̀yin olólùfẹ́ wa gbogbo tó máa ń bá wa dá sétò Remember in December. tá a fi múnú àwọn èèyàn wa tó kù díẹ̀ fún láwùjọ dùn nílé tọ́dún fi ń dùn tó ń yabo tó mìrìngìdì fáwọn náà pẹ̀lú ní Sabby Lifesaver Foundation. a ti bẹ̀rẹ̀ àkójọpọ̀ ẹ̀bùn àtòjọ ọdún lọ́kàn ọ̀jọ̀kan báyìí fún àwọn arúgbó wa opó àti àwọn tó kù díẹ̀ fún láwùjọ wa. kí ètò Remember in December ọdún yìí lè gbèrú bá a ṣe ń ṣe látọdún méje sẹ́yìn wá lọ pẹ̀lú àánú Ọlọ́run àti àtìlẹ́yìn ẹ̀yin ẹlẹ́yinjú àánú. bó sì rẹsì lẹ́ni tàbẹ́wà iṣu tàbí sẹ̀mó epo òróró àbí magi ó sata lẹ́ni ni tàbí yọ̀ ó jásọ lẹ́ni tàbí bàtà lẹ́ni owó àti ohun míì tẹ́ bá ní láti fi múnú àwọn èèyàn dùn nílé lórí ètò Remember in December ọdún yìí. ẹ fi ṣọwọ́ sí ọ́fíìsì wa nílé number 6 Bremen Street opposite Methodist Church Sabo Ṣàgámù Ògùn State. tó bá ṣe lókè òkun ni ẹ pe Dr. Sabby lórí ẹ̀rọ wọn tí wọ́n sì máa ṣàlàyé fún yín bẹ́ẹ̀rù náà ó sì máa tẹ̀ wá lọ́wọ́. tó bá sowó lẹ fẹ́ fi ràn wá lọ́wọ́ ẹ fi sínú àsùnwọ̀n yín níbikíbi tẹ́ ẹ bá wà lágbàáyé. account number 579-868-6013 account name Sabby Lifesaver Foundation bank FCMB. ẹ ti lè ràn wá níṣẹ́ fún àwọn èèyàn yín tẹ́ ẹ fẹ́ fún nìkan ọdún nílé léyìíkéyìí ìlú tán bá wà àti ìlú tẹ́yìn gan bá wà pẹ̀lú lórí ètò Sabby Lifesaver Foundation. wọ́n àlàyé síwájú sí i ẹ lè kàn sí ọ́fíìsì wa tàbí kẹ́ pè home coordinator wa lórí +234-812-575-4494 bí kẹ́ pè +234-708-434-5696. bákan náà ni ẹ lè pe Dr. Sabby gan sórí +447-440-715-542. Sabby Lifesaver Foundation ló ní ẹja pawọ́pọ̀ kọ́dún ọdún yìí lè mì gidi fún gbogbo wa. ọdún yá mi gidi pèrègèdè láyé. mo kí wa káàbọ̀ sórí ètò lẹ́ẹ̀kan sí wípé akúbójú ọjọ́ ṣe rí. Yorùbá ni mí, Yorùbá ni ìran mi, báwo la ṣe fẹ́ ṣe é? Bàbá wa ló kàn ṣe bẹ́ẹ̀ ni. Bàbá wa náà wá ti débẹ̀ báyìí o, 8 years on countdown. Yorùbá nìkan ló lè ṣe. Ìgbà wo ló máa jẹ́ àwa ọmọ? Àsìkò owó ní a ọmọ. Tí bàbá wa bá lo 8 years yẹn tán, ta ló tún fẹ́ gbélé lọ́wọ́? Àwọn ajẹgúdújẹrá yìí náà ni. Àfikọ́ lòun kó yọ wá ń bẹ̀. Now ẹ jẹ́ ká go straight to the point. Now kó tó di pé mo get straight to the point, mo bá tún wá rí brother mi àtàtàtàtà. Ọmọ wípé mi máa ń rí wọn, ṣé mo máa ń sọ fún yín pé ẹ comment o. Mo mọ brother ọdún òtàn tí mo ti mọ brother mi yẹn. A ti máa lọ bóyá bíi 7 years ago nsìn. Ìgbà tí mo máa ń ṣe live gan tó jẹ́ pé ìgbà tí mò ń sọ̀rọ̀ marriage and relationship. Àwọn náà àjọ bẹ̀rẹ̀ charity tí mò ń sọ yìí náà ni. Àwọn àjọ bẹ̀rẹ̀ ẹ̀ ni àwọn tó jẹ́ foundation lórí ọ̀rọ̀ charity àjọ ọ̀dẹ̀ ìwà náà títí dìsìn. Bọ́ àríra sójú rí.
wọ́n mọ̀ pé kí ọ̀rẹ́ ẹ kó post ọ̀dọ́ mo ti bá wọn sọ̀rọ̀ lórí fóònù rí dáadáa àti mo ti bá wọn sọ̀rọ̀ lórí fóònù ìgbà kan tí ìkan lára àwọn ọmọ mi náà tí ó ṣe ìyàwó mo invite brother wa yìí bọ̀ torí bá ṣe mọ́ra wa náà lélẹ́yìí ò bọ̀ ó jẹ́ ẹni tó jẹ́ pé ọ̀rọ̀ mi ká wọn lára àwọn náà láàánú ìjọmọ ènìyàn wọ́n dẹ̀ fẹ́ràn orílẹ̀-èdè wọn náà àti Yorùbá now mo invite wọn wá ní ọjọ́ yẹn pé àwọn máa ṣiṣẹ́ bọ̀ àwọn máa ní kí ìyàwó wọn wá represent wọn that was there now ìgbà tí mo wá dé party yẹn bí mo ṣe wọ bẹ̀ báyìí àwọn ni mo rí bá Dayọ̀ lórúkọ wọn oh my god kí ni sọ ni mo ti gbàgbé mi ò fẹ́ gbà wá ní àkókò bí mo wọlé báyìí mo kàn rí wọn kàn lọ bá wọn ní pé bá Dayọ̀ ẹ kálẹ́ sà wọn bá ní ẹ kálẹ́ mo ṣàrí wọn ekiri yẹn pé ọmọ wípé èmi ni bá Dayọ̀ ẹ mọ̀ mí ni àwọn ọmọ yìí bá Dayọ̀ ẹ wò mí dáadáa ẹ mọ̀ mí ọ láwọn ọmọ yìí mo ní ṣe mo Dr. Sabi ó wá ní yá mo mọ Dr. Sabi mo mọ Dr. Sabi èèyàn mi ni Dr. Sabi wọn á ní ẹ ṣó ẹ pé èèyàn mi ni Dr. Sabi ṣe mo mọ Dr. Sabi ọmọ mi dẹ̀ wà lẹ́gbẹ̀ẹ́ mi n bá ní èmi ni Dr. Sabi wọn á ní oh my god oh my god ọmọ mi lọ are you sure is she Dr. Sabi wọn ní yes wọn tún bẹ̀rẹ̀ lọ yes pé làbá kíra wa làbá dì mọ́ra wa ẹ wo ènìyàn omi lènìyàn ẹ̀yin ẹbí mi ojú òní tiwa a máa rí nǹkan rí máa bára wa ṣe lágbára lọ́wọ́ Ọlọ́run nǹkan ayọ̀ nǹkan ọ̀dùnnú òun làwọn máa bára ṣe ní agbára lọ́wọ́ Ọlọ́run ojú òní tiwa ẹ má bínú pé mo gbà wá ní àkókò ẹ̀yin tẹ́ wọ́n bá yín ṣe program àbá ṣe ń ṣe lélẹ́yìí sísítà mi pàtàkì tá ti mọ́ra láti ayé alálùmọ́lẹ̀ wọ́n pè wọ́n náà ní alias wọn ni Yẹlẹ́ṣin la máa ń pè wọ́n Yẹlẹ́ṣin àwọn máa ń pè wọ́n ní Yẹlẹ́ṣin ní Manitoba tí mi ò bá ṣì yà ẹ̀yà Yẹlẹ́ṣin tó lọ́ máa ń pè ọkọ wọn ní bàbá Ẹlẹ́ṣin ó dàbí pé Wàsíù Àyìndé ló kọ́kọ́ wọn Ẹlẹ́ṣin ní Manitoba something like that ìyàwó wọn a máa ń pè wọ́n ní Yẹlẹ́ṣin àwọn náà ni mo rí o tán sọ wípé Dr. Sabi ẹ jẹ́ ká sáré lọ mu cup of tea ìyẹn ni mo rí ní ẹ̀yin náà máa ń bá mi ká lọ mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin tẹ́ máa ń bá wa wo program wa ní gbogbo ìgbà ẹ̀yin tẹ́ máa ń bá mi tẹ like ẹ̀yin tẹ́ máa ń bá mi comment kódà gan máa ń rí dẹ̀wọ̀n pé mo máa ń sọ pé bí ò bá tiẹ̀ ju yes mo dẹ̀ máa ń rí táwọn èèyàn kan máa type ẹ̀ síbẹ̀ pé yes mo dúpẹ́ lọ́wọ́ yín mo mọ rírì ẹ̀ mo appreciate ẹ̀ ẹ̀yin tẹ́ ṣe darapọ̀ mọ́ wa ẹ má bínú bá ṣe kọ́kọ́ fara wa mọ́ra múnú ara wa dùn sọ̀rọ̀ tó because ẹlòmíín wà gan nípò tí fídíò ìyọ̀rọ̀ tá à ń sọ níbi tó bá àti ẹ̀ tí kọ́kọ́ pàrònú rẹ́ná á ti rí nǹkan kan fi rẹ́rìn nínú owó tó ń sábì tún ti dé pẹ̀lú Yorùbá wọn ọwọ́ òwe ọ̀dẹ̀ ọ̀dà káṣẹ̀ tó wá lọ sínú àgbàmì ètò torí àwọn tó wà pẹ̀lú mi tẹ́lẹ̀tẹ́lẹ̀ bá mi tàpẹ̀ síbẹ̀ wọ́n mọ̀ wípé èmi ni tíṣà èmi ni akọ́mọlédè of Yorùbá tẹ́ bá fẹ́ wá sí school ẹ̀jọ̀ ẹ̀ rẹ́gísítà one love now ẹ jẹ́ ká lọ sí ojú àgbàmì now lórí ọ̀rọ̀ àwọn Birmingham tó mú ọ̀rọ̀ yìí wá wípé àwa ọmọ Yorùbá etí wa mélòó ojú wa kí la fi ń rí etí wa kí la fi ń gbọ́ ọ̀rọ̀ ni èyí tó ń bọ̀ yìí ó kọjá bẹ́ẹ̀ ẹ má jẹ́ kí n fa ọ̀rọ̀ yẹn gùn because fídíò kan wà níbí báyìí fídíò méjì ẹ mọ̀ kí n máa lo fídíò púpọ̀ mi ò ní lo fídíò púpọ̀ nínú rẹ̀ because it's a quick urgent message but ṣe rí gbogbo èyí tí mo kọ́kọ́ ṣe láàkọ́ ẹ̀mí ìgbọ́dọ̀ ṣaláì máa ṣe fáwọn tó ti mo jẹ́ rí pé mo tún repeat ẹ̀ torí mo mọ̀ pé ní màmá rún àwọn kan wípé go straight to the point no àwọn kan máa ń fira wa àwọn mu cup of tea náà ká tó lọ go straight to the point but tí bá ti ń lọ sí go straight to the point nísìn àwọn àti face business nìyẹn bí ọ̀rọ̀ náà bó ṣe lọ sísà náà ìgbà tí mo fi ṣe program tí mo fún ní àkọlé wípé alert either alert or urgent something like that ni mo fi ṣàkọlé yẹn wípé ẹ̀yin ọmọ Yorùbá nínú UK ẹ lọ wo program yẹn bóyá bíi 2 weeks ago nsìn bóyá bíi 2 weeks ago
YouTube ò lè allow kéèyàn repost ẹ̀ ní bíi 2 weeks ago tẹ́ bá lọ wò ó pé bóyá alert ni ó dàbí pé alert yeah, ọmọ Yorùbá nínú UK program yẹn ni a ṣe ẹ mọ̀ pé mò ń pè mí àti ẹ mọ̀ pé mi ṣe máa ń ṣe lè mi ṣe because àjọ ní time àjọ fúnra wa ààyè yẹn àjọ fi sílẹ̀ fúnra wa ni program yẹn la ṣe nígbà yẹn tí sísá wa yìí mo mọ̀ àwọn náà dáadáa mo mọ̀ wọ́n dáadáa wípé láì má búra fún wọn ọ̀rọ̀ tán bá sọ fún mi mi ò lè lọ ṣèwádìí ẹ̀ ó dàbí Bradayo tí mo sọ yẹn náà ṣé ẹ mọ̀ pé àwọn kan ti wà tó jẹ́ pé tíjọ́ ń ṣe nǹkan yìí tí ò ń jọ̀rọ̀ 7 years ago kó tó dípò Yorùbá nation gan dé láti jọ ń ṣe oríṣiríṣi tájọ wà wọ́n okay sísà tí mò ń sọ yìí wọ́n ti wá lé mi rí yes kẹ́ lè mọ ibi tí mo ní èmi náà ti délé wọn rí bọ̀ àwọn ò gbé ní Birmingham bọ̀ àwọn ní ọ̀rẹ́ tó ń gbé níbẹ̀ ọ̀rẹ́ bí ọmọ ìyá ibi táwọn ń gbé ò jìnnà síbẹ̀ wọ́n jẹ́ wọléwọ̀de ṣó ti yé yín sìn now kí ló ṣẹlẹ̀ ńbẹ̀ ni wípé àwọn jápa tó ṣẹ̀ṣẹ̀ wọlé wọ́n ti fẹ́ bà ti ọ̀tá wa jẹ́ o ẹ gbọ́ eléyìí ò ń sọ̀rọ̀ wípé ẹ bá wa share fídíò yẹn bá wa share fídíò tó bá láìkì láti in short ayé tí mo sọ fún yín yẹn àwọn èèyàn gbìyànjú because information ni ẹ jẹ́ lọ wo comment ó rìn gan ni àwọn èèyàn share because it's a very 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 important message ni ìwọ́de máa wo wípé o ò ní family nínú jápa o kò sí èyí tó kàn ẹ́ o sórí ìwọ tó bá bímọ sí ìlú yìí ó kàn ẹ́ ìwọ tí ọmọ ẹ tó ṣiṣẹ́ má wo wípé ọmọ mi is going to be a doctor ọmọ mi is going to be nurse ọmọ mi is going to be a lawyer kìnìkan ọmọ mi no àwọn nǹkan kan wà tó jẹ́ pé kí àwọn ọmọ wa tó débẹ̀ ó máa ní ìlàkọjá tán máa là kọjá and ìgbà tó ń ṣe ìlàkọjá yẹn ó máa ń jẹ́ kí ilé ayé ó máa ń jẹ́ kí àwọn ọmọ yẹn kan rí ilé ayé bí ìgbà tó jẹ́ pé oh my God ṣé bí ilé ayé yìí ṣe rí lélẹ̀ bó torí pé àwọn ò gbé ní Nàìjíríà wọn gbé láfíríkà wọn bá gbé láfíríkà wọn rí wípé àwọn tún ń yọ̀ níbí báyìí ni torí tó bá lọ sí ibi iṣẹ́ míì tó ń jàjàgbà wọn fún work placement tó wá ti rí irú ìwà tá a fẹ́ kà sílẹ̀ yìí ní ara dúdú wọn ò ní jẹ́ káwọn ọmọ yẹn gbádùn ayé wọn kò dẹ̀ ń ṣe gbogbo ẹjọ́ ló lè sọ wípé o fẹ́ lọ report àìmọye ọmọ tó jẹ́ wípé àìmọye ọmọ tó ń búlì ní school náà tó tún máa bẹ àwọn òbí ẹ̀ wípé no kó má lọ bá àwọn ọ̀rẹ́ òun kíníkan ó máa endure ó máa ṣe kíníkan not gbogbo ọmọ tó bá búlì bóyá ní work placement ní school ló máa ń délé sọ. but tó máa affect wọn by one way or the other. now irú àwọn nǹkan wo báwo ni nǹkan yẹn báwo ló ṣe ṣẹlẹ̀ lẹ́yìn ìgbà yẹn ni màá wá gbé fídíò nínú àwọn jápa yìí màá wá gbé fídíò wá bọ́ eléyìí ọ̀rọ̀ ẹnu ni báwo lọ̀rọ̀ náà ṣe jẹ́ brother my sister mi àwọn jápa tí wọ́n gbà fún ṣẹ̀ṣẹ̀ mọ̀ wípé tó ìyàwó tó bá jẹ́ pé ìyàwó ló wá study nínú UK ìyàwó yẹn ló máa jẹ́ part time òun ló máa ṣe part time ọkọ ló máa ṣe full time ṣe understand nsìn nǹkan tó wá ń ṣe nsìn àwọn ẹni ẹlẹ́ni èèyàn eléèyàn tó bá wá gbà wọ́n sí iṣẹ́ wọ́n wá gbà wọ́n sí iṣẹ́ yẹn torí pé kí ni bí fídíò yìí ṣe fẹ́ rìn gan àmúdẹ̀bẹ̀ Ọlọ́run mo fi Ọlọ́run náà mo fi bẹ̀ ẹ̀yin tẹ́ ń wo fídíò yìí tẹ́ bá share fídíò mi rí ẹ bá wa ṣe lè mo mọ̀ wípé ó máa dé ọwọ́ àwọn tí à ń sọ̀rọ̀ yìí àwọn tá fẹ́ sọ̀rọ̀ mo mọ̀ pé ó máa dé ọwọ́ wọn kán lè fi yí padà kán lè fi ronú pìwàdà wípé Nàìjíríà kan náà wà o kán má fi tiwọn wá kó bá àwọn ọmọ tán bí síbí báyìí kán má fi tiwọn kó bá ìjọmọ ènìyàn àti ọjọ́ iwájú àwọn ọmọ tán bí síbí báyìí bíkọ́ dúdú ni dúdú máa jẹ́ dúdú ni dúdú máa jẹ́ nǹkan kan ìṣẹ̀lẹ̀ ní bóyá bíi 3 weeks ago ni ìkan lára àwọn ọmọ ó apply fún ibi iṣẹ́ náà
just for Christmas part-time job. Ó ṣàrí wípé wọ́n ti kọ́kọ́ fún òun níṣẹ́ yẹn. Ìgbà tó yá ló sọ pé wọ́n pending ẹ̀ wípé wọ́n kọ́ sórí because mo béèrè pé alpha báwo ló ṣe ń lọ sí kinní kan ó ní òun rí lórí ọ̀fẹ́. Oh my God. Mo rí, ẹ má bínú sí mi, mo rí ní orí wípé òun rí lórí lórí website wọn wípé email wọ́n pending email tí òun send sí wọn. Okay, ó ṣe wá send email sí wọn pé kí ló ṣẹlẹ̀, báwo ló ṣe jẹ́. Bẹ́ẹ̀ at the end of the day èmi travel, ṣe mọ̀, èmi lọ ṣe birthday tèmi ní Morocco ni mo lọ ní mo ti gbàgbé mo ti gbàgbé oh my God, mo ti gbàgbé tí bá rántí máa sọ. Nǹkan tí mo wá béèrè lọ́wọ́ ẹ̀ wípé báwo ni alpha. Ó ní wọ́n sọ wípé torí pé òun jẹ́ ẹni tó wá láti Africa. Òun jẹ́ ẹni tó wá láti Africa because wọ́n ti rí orúkọ ẹ̀ níbi tí ọ̀rọ̀ UK dé ń sìn gan. Tó bá fẹ́ bèèrè àwọn ibi iṣẹ́ kan wà náà, ẹ má kàn jẹ́ kí n dárúkọ. Àwọn ò kí ń gba dúdú, o ò lè lọ sínú store wọn kò rí dúdú. Tó bá tún wá rí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí, báwo lẹ fẹ́ kí life kó rí fún àwọn ọmọ wa? Mo ní fídíò kan níbi bàbọ̀ mi mọ̀ pé máa sọ̀rọ̀ débẹ̀. Nǹkan tó ń ṣẹlẹ̀ fún àwọn tó wà ní àwọn ìlú kan bíi Italy, especially tí Italy yẹn ló worst ń sìn. Ó kàn lọ sí ọmọ ẹ lọ sí yunifásitì ńbẹ̀, ó kàn lọ for ṣíṣeré ni. Tọ́mọ 100 bá lọ sí yunifásitì tán parí yunifásitì wọn ní Italy, bóyá 5% ló máa ríṣẹ́. Iṣẹ́ nǹkan tó lọ sí school lọ ṣe yẹn tó máa rí ṣe bóyá 5%. Gbogbo àwọn tó bá kù bóyá kán ṣiṣẹ́ ní train station, kán ṣiṣẹ́ cleaning, kán ṣiṣẹ́ nínú farm ló máa fi because dúdú ni ẹ́. Ọmọ ìlú wọn ò tí ì ríṣẹ́ tán. Náà lórí èyí tí mo ń continue lọ ń bá sọ fún un, ló bá ní ó get back sóhun wípé ló pé òun á get back sí wọn pé no. Àwọn parent òun ó lè jẹ́ láti Africa, òun náà lè jẹ́ dúdú, but ibi báyìí náà bí òun sí. Wípé kán wọnú passport tóun send, òun ò kàn ṣe pé òun gba pálí nínú ìlú yìí, wọ́n bí òun sí bí báyìí ni. Wọ́n bá ní àwọn máa get back sí. Ìgbà tó máa email ẹ̀, ó ń bẹ̀ ni o. Apology kìíní náà kọ sí o. Ó pọ̀ bẹ́ẹ̀ yẹn kéèsì ẹ̀ wà, kò ń ṣe pé kí ní ara àwọn tó ti gbé wọn lọ sí ilé ẹjọ́ lórí nǹkan tí mo rọra sọ yìí. Ẹ jọ̀ọ́ ẹ̀yin tẹ́ bá wà wí ẹ bá mi type ẹ̀ síbẹ̀ bóyá yes or no. Èmi ò kún sọ wípé lẹ́yìn sin ibòmíì ni, mo sọ pé nǹkan tó ṣẹlẹ̀ sí mi, tó ṣẹlẹ̀ sí kan lára ọmọ mi òun ni mò ń sọ yìí. Ká ẹ̀ṣẹ̀ wá sọ wípé àwọn jápa tí ó gbà sí ṣọ́ọ̀bù, ó dàbí my sister mi, wọ́n fi ọjà àwọn ẹni ẹlẹ́ni fún àwọn ènìyàn ní ẹrù ẹlẹ́rù. Tí fídíò yìí tó bá dé iwájú ẹ̀, lára ẹ̀yin tẹ́ ṣẹ̀ṣẹ̀ dé láti Nàìjíríà, fi Ọlọ́run búra sí. Ọ̀kẹ́ jẹ́ ká ṣépè wípé ẹni tó bá ṣe bẹ́ẹ̀ èmi ò ṣe bẹ́ẹ̀, ká wá sọ wípé kán dá èpè jọ fún ẹni tó bá ṣe bẹ́ẹ̀. Tó bá wá jẹ́ irọ́ ni kẹ́ wá dá èpè padà fún ibi tí ọ̀rọ̀ yẹn tó ti wáyé pé wọ́n fẹ́ bà wá lórúkọ jẹ́ ni. Mo nígbàgbọ́ lórí ẹ̀ gan. Torí ẹni tí mò ń sọ yìí, bá ní kò ní burú títí kán ní kí ìyá sọ pé ó dọwọ́ ọmọ òun lọ́rùn. Ẹni tí mò ń sọ yìí kò ní burú títí, kò ń ṣe ti lára la fẹ́ sọ pé ó fẹ́ lára ni. Ṣé towó lọ́lọ́run ò bàṣírí wọn ni? Ṣé nèmẹ̀, ṣé ti kí ni? Ṣé ti lé ní pọ́nra lé nílùú òyìnbó tàbí ó ní nǹkan ní Nàìjíríà tàbí ó ń lọ Dubai bí ẹni lọ sí Sábó? Torí ẹ̀ kò ń ṣe ẹni tó jẹ́ pé tàbí ṣọmọ orogún ẹ̀ ni ló wà nínú àwọn jápa ni ká tó ní bóyá ó fẹ́ bọ́ nǹkan tó rí, nǹkan tó mọ̀ tó tún gbọ́ tó ń ṣẹlẹ̀ lọ́wọ́ ní Birmingham. Ṣé rí pé mo dá orúkọ, bọ́ mo mọ̀ jù bẹ́ẹ̀ lọ o, bọ́ caution mi, wọ́n ní kí n má ṣe bẹ́ẹ̀. Ẹ gbọ́,
mo mọ̀ ju bẹ́ẹ̀ lọ bọ̀ wọ́n ní kí n má ṣe bẹ́ẹ̀. That means to say ẹ̀yin tí ẹ ń ṣe bẹ́ẹ̀ ní Birmingham nínú UK, ẹ̀yin tí ẹ ń ṣe bẹ́ẹ̀ ẹ tẹ ọwọ́ ọmọ yín bọṣọ. Àìjẹ́ bẹ́ẹ̀ kó má wàá jẹ́ dúdú gangan ló máa ṣe ọ̀tá dúdú. Ẹ̀yin fẹ́ bà dúdú lójú jẹ́ ni. Dúdú nìkan dẹ̀ kọ́ lẹ fẹ́ bà lójú jẹ́, ẹ tún máa jẹ́ kí rédèrèdè yẹn gan kó tún máa yí àwọn ọmọ tó ń ṣẹ̀ṣẹ̀ ń dàgbà, àwọn ọmọ tó ń ṣẹ̀ṣẹ̀ ń ṣe ilé ayé wọn bọ̀, ẹ tún máa jẹ́ kí rédèrèdè yẹn kó máa yí wọn lára. Tí n bá ń dá sọ, tí mi ò bá sọ tán, tí fídíò yìí bá dọ́dọ̀ ẹ̀ tó bá wà lára wọn, wàá mọ̀ wípé ó dàbí pé wọ́n dá sọ lóòótọ́ ni. For example ni o mọ ìwọ tó involved nínú nǹkan tí mò ń sọ yìí, you know where I'm coming from. Àná dẹ̀ mọ nǹkan tí mo fẹ́ sọ, mọ nǹkan tó wà nínú mi, bọ̀ mo lu fi ó mọ̀ pé Yorùbá máa ń sọ pé ká lo ẹ̀dà ọ̀rọ̀. Tó máa wá ra àpò ráìsì, ìdajì àpò ráìsì ní ọwọ́ yín. Tẹ máa wá sọ pé torí Yorùbá ni wọ́n, ẹ máa wá gbé àpò half of bag náà wá rà lọ́wọ́ yín, wọ́n kọ́ ló ní ṣọ́ọ̀bù. Torí pé o gbọ́ Yorùbá, àwọn Yorùbá dẹ̀ máa ń wá síbẹ̀ kó lè fi máa mú kọ́sítọ́mà wọlé. Ọjà £10 wàá fún wọn ní ọjà £100. Ìwọ tó ń ṣe òmòra ẹ̀. Tó bá yẹ pé mo fi kún ni, bọ̀ àwọn tó mọ̀ mí láti ilẹ̀, kí ni mo fẹ́ fi kún pé kí ni? Nǹkan tó wù mí láti máa ṣe òun ni mò ń ṣe. Mo lè fi ẹnu sẹ́ pé mi ń ṣe blogger, nǹkan tó wù mí láti máa ṣe òun ni mò ń ṣe. Nǹkan tí bá yẹ pé mo jẹ́ blogger ni ó ní àwọn nǹkan, a mọ nǹkan táwọn èèyàn fẹ́ gbọ́, ó mọ nǹkan tó lè sọ, àwọn nǹkan tó lè sọ tó jẹ́ wípé èèyàn 1000 máa wù ẹ́ ní life ni. A rí lọ́ọ̀yà nínú àwọn ọmọ Yorùbá tó ń ṣe náà, wọ́n wà káàkiri náà. A rí nọ́ọ̀sì, a rí dókítà tó ń ṣe, tó ń kí ẹ̀, tó máa gbé. Àwọn ò ní sọ̀rọ̀ tó máa fi jẹ́ pé ó fẹ́ bà kárí àwọn jẹ́. Kò yé yín sìn, báyìí mo yí ọ̀rọ̀ tó lè sọ tí ò bà kárí ẹ̀ jẹ́, bọ̀ wá kàn mọ̀ wípé bóyá mo bí Yorùbá ṣe máa ń sọ ọ̀rọ̀ àlùfàǹṣá or something like that ni Yorùbá máa ń sọ. Mo ní kí bóyá èèyàn jẹ́ nǹkan kan, kò rán àwọn kan o. Nílùú òyìnbó tá a wà yìí ni, tó bá dẹ̀ ń ṣe live, ó wà dáadáa. Nǹkan tẹ́yìn náà mọ̀ ni. Títorí it's not pé bóyá èmi ò wá sọ̀rọ̀, wípé torí Ọlọ́run ò dẹ̀ ní jẹ́ kí n sọ̀rọ̀ tí máa fi bà tèèyàn jẹ́. Torí ọmọ èèyàn kan ni mí, èmi náà dẹ̀ bímọ. Torí ẹ̀ tó bá sọ̀rọ̀ láti fi sọ pé o fẹ́ fi ọmọ ọlọ́mọ, o fẹ́ fi wọ́n tajà tàbí o fẹ́ bà tọmọ ọlọ́mọ jẹ́, ìwọ rẹ̀ Ọlọ́run rẹ̀ o. Sọ̀rọ̀sọ̀rọ̀ rẹ̀ rántí ẹni tó mọ̀ gbọ́. Torí bá ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́, bí mo ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ yìí, etí mi ń gbọ́ mi, inú ń bí, ó dẹ̀ ń ṣẹ́ èpè. That means to say tó bá jẹ́ irọ́ ni mo pa, ó ń bọ̀ abá mi nìyẹn. Tó bá wá kúrò lọ́dọ̀ mi, ó tún máa kọjá sọ́dọ̀ ẹni tó sọ fún mi. Bó tó bá jẹ́ lórí òtítọ́ àtòdodo ni mo wà, ìwọ tó wá ń ṣe, báwo ni ìgbésí ayé ẹ ṣe fẹ́ rí? Tí ò bá ṣẹlẹ̀ léni, ó lè ṣe, ó máa ṣẹlẹ̀ lọ́la. Òyìnbó gan nígbàgbọ́ lórí ẹ̀, nǹkan tó bá lọ sókè ó máa padà wá sílẹ̀. Ẹ máa wá kó ọjà £1, ẹ máa kó lọ fún àwọn, ọmọ wa rọjà £1 lọ́wọ́ yín, ẹ máa fi fún wọn ní ọjà £50. Tó bá wá mú yín, tó mú kan, tó mú méjì, tó mú mẹ́ta, brọ́dà mi àti sísà mi, ìyá mi àti bàbá mi, ojú wo lẹ fẹ́ kán fi máa wo àwọn ọmọ tó ń lọ sí school ńbẹ̀? Ẹ wo àwọn population àwọn ọmọ wa tó wà ní Birmingham. Ó jẹ́ one of the schools tí àwọn foreigners, tí ọmọ Yorùbá, ọmọ Benin, ọmọ Igbo tán pọ̀ sí. Uni kan wà ńbẹ̀, mo mọ lady kan ọmọ Igbo ni. Mo ṣá
mo ti wá rí bí ẹ̀ẹ̀mejì bí ẹ̀ẹ̀mẹ́ta àti wá bẹ̀rẹ̀ sí ní close, you know, ó máa ń ṣe àwọn nǹkan kan ṣá tó máa ń sọ fún mi pé òkè òun náà máa ń ṣe charity ń gbà náà, báwo náà ṣe ń register kíní kan àṣà come closer. Èmi ò rí ọmọ ẹ̀ rí, but ọmọ mi kan ó ti rí ẹni tí mò ń sọ yìí, ó ti rí ṣó ti yé yín sìn. Ó dẹ̀ máa ń sọ̀rọ̀ àwọn ọmọ ẹ̀, ó wá jẹ́ ẹni tó lọ́kùnrin 4, ó dà ìyá 4 ló ní. Ìkan nínú àwọn ọmọ ẹ̀ yẹn wà ní Birmingham. Ìgbà tí ọmọ mi rí, torí pé ó jẹ́ ẹni tó ti sọ̀rọ̀ ẹ̀, ó ti rójú, ó kàn béèrè lọ́wọ́ ẹ̀ ní pé ṣé ọmọ lágbájá báyìí lójú? Ó ní yes. Ó ní báwo ló ṣe mọ̀? Ó ní because mo rójú mọ́mì ẹ̀ wá lóhùn ọmọ lágbájá báyìí náà lòun náà. Àwọn tó mọ nǹkan tí mò ń sọ, ìmọ̀ nǹkan tí mò ń sọ, àwọn èèyàn wá pọ̀, ẹbí wá pọ̀ ní Birmingham, àwọn ọmọ Yorùbá pọ̀ ń bẹ̀. Ẹ má ṣe báyìí, ẹ má balẹ̀ ayé jẹ́. Tó bá mú ẹni èjì ẹ̀ta nínú yín bẹ́ẹ̀ yẹn, àwa tó ń fojú dáadáa wò tẹ́lẹ̀, kí ló tún máa fi wò wá? Because láti bóyá bíi 20-30 years ago, nígbà tó máa ń táwọn àwa Yorùbá yìí náà, tá ti ṣe àwọn nǹkan kan nínú àwọn ìlú òyìnbó, especially nínú UK yìí, tó yẹn affect wa títí dọ̀la ọlọ́la, tí ìyẹn ṣì wá ń lọ díẹ̀díẹ̀ lórí. Mélòó la fẹ́ sọ ń bẹ̀ ni? Ṣáwọn ọkùnrin tó lo jìbìtì pẹ̀lú obìnrin òyìnbó ni? Ṣáwọn ọkùnrin tó ń lọ fẹ́ bá wọn fọwọ́ ni? Ṣáwọn ọkùnrin tó ń lo 419? Ṣáwọn tó ń ná ike nígbà yẹn? Mélòó la fẹ́ kà ń bẹ̀? Ṣé ni tó ń ṣiṣẹ́ ní bank tó fi mọ̀ wípé òkè òun ló ṣe atọ́nà bí wọ́n ṣe lù wọ́n ní jìbìtì, that was then. Tí gbogbo ẹ̀ tó fi wá ń le, especially àwọn ọmọ Nàìjíríà, àwọn ọmọ Yorùbá, eléyìí tí wá fresh. Kò ṣe bí méjì o nínú Birmingham. Please ẹ bá wa share fídíò yìí. Ẹ stop ẹ̀, torí pé kí ni ojú ó ti wà lára yín. Báà nílògùn àkóbá, torí pé kí ni èèyàn ló bí wa, àwa náà dẹ̀ bí ọmọ. Gbogbo àwọn tó ń ṣiṣẹ́ ìtorí ìtọ́lọ́run, ìyẹn ni mo ṣe sọ wípé ẹ má bínú wípé mo tún yà sí ọ̀rọ̀ ẹ̀sìn. A ní òyìnbó tó ń lo way of life, ó wá bẹ́tà wa ta sọ wípé mùsùlùmí mi, Christian ni mí, oníṣẹ̀ṣe ni mí, kíní kan. A ní òyìnbó tó ń lo way of life sẹ́, àwọn gan ní bẹ̀rù ju àwa ta sọ wípé church lè, because àwọn church gangan ló rán wa lọ jalè, mọ́ṣáláṣí gangan ló rán wa lọ jalè, àwọn oníṣẹ̀ṣe míì gan ló rán wa lọ jalè. Tó ló níṣẹ̀ṣe míì tó bá ní lọ mú 500,000 wá, lọ mú 200,000 wá, lọ mú 1 million wá, torí pé báwọn church ṣe ń gbà lọ́wọ́ yín nìyẹn. Tó ní church náà máa ní lọ mú 5 million wá. Ojú wa ṣáà ní bàbá Oyèdépò tán tí dàbí bóyá Oyèdépò náà ni. Bàbá tó ń sọ ipò Ọlọ́run ètò máa ń gbàdúrà pẹ̀lú Ọlọ́run Elédùmarè àti ṣẹ̀yìn. Bàbá tó máa ń sọ wípé daddy, my daddy, àwọn ni mò ń sọ. Tó bá jẹ́ òun náà ní ẹ bá mi fi síbẹ̀, ṣáwọn l'Oyèdépò yá. Brother mi àti sísá mi, ṣáwọn kọ́ ló rán àwọn ọmọ ní olè? Ṣáwọn kọ́ ló rán wa lólè, jàgùdà páálí? Ṣáwọn kọ́ ló rán wa jẹ́? Nǹkan tí mò ń sọ yìí, tẹ́ bá gbé pé nǹkan kọjá wípé omi is a pure white, ọ̀rọ̀ tí mò ń sọ yìí is a pure true. Tó bá tún gbọ́, tó bá yẹ pé mo rí kà tàbí pé mo bọ́ mi ìfẹ́ lọ, bọ̀ èyí tí mo sọ yẹn ojú wà lára yín. Ẹ ń ṣe ẹyọkan o, ẹ ń ṣe méjì, ẹ kì í ṣe mẹ́ta. Ẹ ti ń dá wọn ní gbèsè. Gbogbo ẹ̀yin tẹ́dẹ̀ ń lọ sí ibẹ̀ yẹn, mi ò ní fẹnu sọ́tán. Tó ń ṣerú ẹ̀ fún yín. Okay, pẹ̀lú nǹkan tí mo sọ, mo fi Ọlọ́run tó lẹ̀mí mi, mo fi búra. Tí n bá parọ́, ó kú gbogbo ìṣẹ̀dí ayé tó bá fẹ́ gbọ́ ọ̀rọ̀ yìí, tó bá jẹ́ irọ́ ni mo pa. Tàbí tó bá jẹ́ irọ́ ni sísítà tí mò ń sọ yìí náà ló pa. Mo sọ fún pé mi àti sísítà náà àti close, orí ìbáṣemọ́ra náà lè lọ́n ti wá sọ́dọ̀ mi, lọ́n ti wá kí mi rí. Èmi náà lọ sí Birmingham lọ́jọ́ kan náà, mo lọ fíṣítì wọn. Now, ó láwọn
ọ̀rọ̀ yìí mi ò fẹ́ mi ò fẹ́ ṣàkàwé débi pé tó bá dé ọ̀dọ̀ onítọ̀hún yẹn ó máa mọ ibi tọ́rọ̀ yẹn tó ti wá. Toró ti ṣẹlẹ̀ sí èèyàn kan rí náà, ọkùnrin nìyẹn tó ní òun béèrè lọ́wọ́ obìnrin náà wípé nǹkan tẹ́ ń ṣe yìí kò dé dáa, Ọlọ́run ò fẹ́ báyìí, nǹkan tẹ́ ta yìí kò ń ṣe nǹkan ó ní Ọlọ́run ò, aya mi padà wá gbowó wá gbọmọ, aya mi padà wá mo fi Ọlọ́run búra tó bá wá jẹ́ pé rọ́nà pa fún mi nìkan ló kò bọ́ kò tí nǹkan tó fẹ́ parọ́ fún nǹkan tó ṣẹlẹ̀ ni. Wípé aya mi padà wá gbowó wá gbọmọ tó bá jẹ́ àwọn rẹ̀ pé nǹkan tó ṣe kiri pé kò jẹ́ nǹkan kan náà pé kò ní meaning. Ó ní meaning, ó ní meaning. Tí ò bá ní meaning sí ó ní meaning sí àwa. Ẹlòmíì gan ní ìwé gan, ẹlòmíì ní ìwé, ó ní ìwé gan, ó kàn lè fẹ́ ṣerú business yẹn, ó kàn fẹ́ lọ fún work placement ńbẹ̀, ó lè fẹ́ dá business tiẹ̀ sílẹ̀, kókàn lọ ní kókàn sọ pé kóun lọ, ojú tó máa fi wò ó torí ó lè lọ́wọ́ máa wo gbogbo everybody. Oníṣẹ́ ibi oníjàmbá ló máa wo gbogbo wa tó bá rí wa ṣe dúdú. Ẹ jọ̀ọ́ ẹ torí Ọlọ́run ẹ bá wa pín fídíò yìí, ẹ jẹ́ kó dé ọ̀dọ̀ àwọn pípù yìí ní Birmingham nínú UK, anywhere tẹ́ bá wà, ó bá jẹ́ Nàìjíríà lẹ ti wo fíìmù lẹ ti wo program yìí, ẹ bá wa share sáwọn tó bá wà ní UK, ẹni tó bá wà l'Amẹ́ríkà ẹ bá wa pín káàkiri ni. Ọ̀rọ̀ yóò ká mi lára, mi ò lè mú mọ́ra. Àtijẹ́ta ni mo ti gbọ́rọ̀ yìí, but mo kàn ń wò wípé k'Ọlọ́run fún mi láàyè bo ayé náà lélẹ̀. Now ẹ jẹ́ ká wá lọ wo èyí tó wá jẹ́ paríparí, torí mi ò ní pẹ́ jẹ́ kí mi ò fẹ́ fi gbogbo ẹnu sọ̀rọ̀ torí mi ò bẹ Ọlọ́run kí n ráburú lórí gbogbo ọmọ Yorùbá kankan, but nobody above mistake. Ẹ jẹ́ ká gbà wípé òyìnbó ò gbà bẹ́ẹ̀ wípé nobody, àwa la máa ń sọ pé nobody above. Tó bá ti jẹ́ mistake ẹni, you are going to stand by adájọ́ wípé mistake tèmi ni, á dẹ̀ fojú ẹjọ́ òfin. Àwa la máa ń ṣe, ẹ jọ̀ọ́ ẹ torí Ọlọ́run, please, I'm begging you in the name of Jesus, in the name of God, kò dé ọ̀dọ̀ òyìnbó, òfin ló dé ọ̀dọ̀, sórí òyìnbó òfin lọ́lọ́run tiwọn. Àwa la máa mímọ́ máa put àwa la máa ń fi nǹkan pa kankan lórí ṣá. Àwọn máa ní mistake ni, ká gbà pé mistake ni. Tó bá ti ṣe ó máa jẹ̀yà ẹ̀ ni. Irú bó ṣe ń ṣe lọ yẹn tán bá mú ẹ, tó bá jẹ́ èèyàn tó kàn wí pé òkè jẹ́ kóun fi ẹ́ sílẹ̀, ó lè fi ẹ́ sílẹ̀, but mind you, ọ̀pọ̀lọpọ̀ ò ní fi ẹ́ sílẹ̀ o, á pe ọlọ́pàá fún ẹ, ó dẹ̀ máa wà nínú rẹ́kọ̀dì ẹ̀. Àlọ́kọ ilé yìí sílẹ̀, sórí nǹkan tí èmi ń sọ yìí, nǹkan tèmi ń sọ lọ́wọ́lọ́wọ́ yìí, wọ́n lè ti nóòtì o, wọ́n lè ti nóòtì ẹ̀ sílẹ̀ o, wọ́n lè máa dẹ́ o. Àwọn Yorùbá ẹgbẹ́ wa kan lè ti lọ sọ fún wọn o. Irú eléyìí ń sìn, irú sísà tá à ń sọ tí ara ń ta wọ́n, àti brọ́dà náà tí ara ń ta wọ́n pé oh my God, àwọn dẹ̀bẹ̀ lọ́hùn fún àwọn ẹni yìí kán má kọsẹ̀ nínú nǹkan tó ń ṣe yìí. Ẹlòmíì àti lọ sọ o, wọ́n lè ti máa dẹ̀yìn o. Kámẹ́rà wà ní everywhere, tẹ́yìn máa rò pé bóyá kò sí kámẹ́rà torí pé ṣẹ̀ṣẹ̀ dé ní ẹ̀yin ṣẹ̀ṣẹ̀ láǹdì láti Nàìjíríà ni. Kámẹ́rà lè wà ní everywhere, wọ́n lè ti máa nóòtì ẹ̀ sílẹ̀. By the time tó bá máa fi mú ẹ, tó bá máa mú ẹ red-handed báyìí, wà á ní ìwọ kọ́ ni. Ìgbà ẹni wọ́n máa sọ pé I'm begging you in the name of Jesus. Wà á mọ̀ wípé Jesus ò kì í ṣọmọ UK àtọ̀làtọ̀. Tẹ́lẹ̀tẹ́lẹ̀ gan ló jẹ́ neighbor wọn. Tẹ́lẹ̀tẹ́lẹ̀ ló jẹ́ bíi brother wọn, bọ̀ nísìn ọmọ àwọn UK gan ti deny Jesus. 6% òun náà sọ wípé àdúrà àwọn tó ń ṣẹ̀sìn nínú UK 6, ṣé wọ́n pé ó fail bàjẹ́bàjẹ́. Tẹ́ bá dẹ̀ ní kẹ́ lọ ka àwọn 6 yẹn, I'm pretty sure mo fi ọwọ́ gbáyà ni, mi ò fi gba egungun.
àwọn Hindu àti àwọn Mùsùlùmí àwọn náà máa kó 5 àwọn náà kó 5 nínú ẹ̀ ẹyọ kan tó kù ni kó lè mọ̀ wípé àwọn àti Jesus wọn ti ẹ̀jọ́ ní business kankan o òfin ni Jesus àwọn bìrìtìkò òfin tó bá ṣẹ̀ sófin tọ́wọ́ bá tẹ̀ kán dẹ̀ fi ẹ́ jófin kán fún ẹ ní punishment tó bá tọ́ sí nǹkan tó ṣe yẹn ló bá tán. Now ẹ má bínú wípé mò ń gbà wá ní àkókò ẹ jẹ́ kí a sáré ṣe cup of tea gẹ́gẹ́ bí a ṣe máa ń ṣe. ọdún yìí ṣe ń lọ sópin. ká kọrin ọpẹ́ pẹ̀lú ìrètí wípé kọ́dún ó yabo kó sì mìrìngìdè fún gbogbo wájú tàtẹ̀yìnwá lọ. ló jẹ́ àtètè bẹ̀rẹ̀ àlàkalẹ̀ ọ̀kọ́ ọ̀jọ̀kẹ́ ètò à ń tẹ̀lé ní Sabi Lifesaver Foundation. fún ẹ̀yin olólùfẹ́ wa gbogbo tó máa ń bá wa dá sétò Remember in December. tá a fi múnú àwọn èèyàn wa tó kù díẹ̀ fún láwùjọ dùn nílé. tọ́dún fi ń dùn tó ń yabo. tó mìrìngìdè fáwọn náà pẹ̀lú ní Sabi Lifesaver Foundation. a ti bẹ̀rẹ̀ àkójọpọ̀ ẹ̀bùn àtòjọ ọdún lọ́kàn ọ̀jọ̀kan báyìí. fún àwọn arúgbó wa opó àti àwọn tó kù díẹ̀ fún láwùjọ wa. kí ètò Remember in December ọdún yìí lè gbèrú bá a ṣe ń ṣe látọdún méje sẹ́yìn wá lọ. pẹ̀lú àánú Ọlọ́run àti àtìlẹ́yìn ẹ̀yin ẹlẹ́yinjú àánú. bó sì rẹsì lẹ́ni tàbẹ́wà. iṣu tàbí sẹ̀mó. epo òróró àbí magí. ó sata lẹ́ni ni tàbí yọ̀. ó jásọ lẹ́ni tàbí bàtà lẹ́ni. owó àti ohun míì tẹ́ bá ní láti fi múnú àwọn èèyàn dùn nílé. lórí ètò Remember in December ọdún yìí. ẹ fi ṣọwọ́ sí ọ́fíìsì wa nílé. No. 6 Bremen Street opposite Methodist Church Sabo Ṣàgámù Ògùn State. tó bá ṣe lókè òkun ni. ẹ pe Dr. Sabi lórí ẹ̀rọ wọn. tí wọ́n sì máa ṣàlàyé fún yín bẹ́ẹ̀rù náà ó sì máa tẹ̀ wá lọ́wọ́. tó bá sowó lẹ fẹ́ fi ràn wá lọ́wọ́. ẹ fi sínú àsùnwọ̀n yín níbikíbi tẹ́ ẹ bá wà lágbàáyé. account number 579-868-6013. account name Sabi Lifesaver Foundation Bank FCMB. ẹ ti lè ràn wá níṣẹ́ fún àwọn èèyàn yín tẹ́ ẹ fẹ́ fún nìkan ọdún nílé. léyìíkéyìí ìlú tán bá wà àti ìlú tẹ́yìn gan bá wà pẹ̀lú. lórí ètò Sabi Lifesaver Foundation. wọ́n àlàyé síwájú sí i. ẹ lè kàn sí ọ́fíìsì wa tàbí kẹ́ pè home coordinator wa lórí +234-812-575-4494 bí kẹ́pẹ́ +234-708-434-5696. bákan náà ni ẹ lè pe Dr. Sabi gan sórí +447-440-715-542. Sabi Lifesaver Foundation ló ní ẹja pawọ́pọ̀ kọ́dún ọdún yìí lè mì gidi fún gbogbo wa. ọdún yá mìrìngìdì pèrègèdè láyé. Mo kí ẹ̀yin ìyá wa mo kí bàbá mo kí ẹ̀gbọ́n mo kí àbúrò gbẹ̀yìn tí ẹ máa ń bá wa dá sí ètò èyí tí a gbé wá lọ́jọ́ títí òní tí à ń sọ yìí bó ṣe rí gangan ni mi ò fi kún kódà gan mi ò tún fi gbogbo ẹnu sọ́tàn ni ẹni tí wọ́n bá dá sí ọ̀rọ̀ charity wa ọdún ló ń bọ̀ yìí kò ní tiwa mẹ́rin lọ ní agbára lọ́wọ́ Ọlọ́run fún àwọn aláìní ẹ bá wa gbọ̀n nǹkan fún wọn bóyá owó iṣu ni bóyá owó atalẹ̀ yín ní ni ẹ bá wa fi sínú àkáǹtì charity wa ní agbára lọ́wọ́ Ọlọ́run àrọ́mọdọ́mọ wa kò ní gbígbà bára àwọn tó rán wọn ní olè tó ní kó lọ máa jalè àwọn la fẹ́ gbé wá yìí because I'm pretty sure wípé nínú gbogbo àwọn tó ń ṣiṣẹ́ yìí tẹ́ bá kó 10 sílẹ̀ nínú wọn 9 àtààbọ̀ òun ló ń lọ sí ilé ìjọsìn mi ò sọ wípé òyìnbó ò ní lọ́wọ́ bọ̀ àwa tá à ń lọ sílé ìjọsìn ilé ìṣọ́ òru ilé gbogbo ẹ̀ àwa tó jẹ́ pé a nígbàgbọ́ wípé orí òkè tá a lọ òun ló gbé wa débí ẹbọ tí a lọ gbé òun ló gbé wa débí àjì tá a lọ òun ló gbé wa débí àsàlátù tá a ṣe òun ló gbé wa débí ṣé kó má tún wá rí gbogbo nǹkan yẹn ní ara wa torí wípé àwọn tí à ń lọ sọ́dọ̀ ẹ̀yẹn gbogbo àwọn gbogbo lọ́rọ̀ wa lọ sóko olè ẹ jẹ́ n sáré gbé wọn wá kí n tó wá gbé fídíò èyí tó lọ sí ẹ̀wọ̀n 15 years lára àwọn jápa ni o wọ́n ti fún tí mi bá ṣe mistake a máa fojú wa rí nsìn another one ni a ti fi ti Birmingham yẹn a ti mú yẹn sí ẹ̀gbẹ́ kan bọ́ ẹ rí èyí tó lọ sẹ́wọ̀n 15 years tẹ́yìn bá ti rí ẹlòmíì lè máa ti rí ẹ jẹ́ àkọ́kọ́ fi fọ́tò àwọn tó ń rán wọn ní oko olè oko àrèmábọ̀ bí kò bọ́ yín débi báyìí náà wọ́n máa ránṣẹ́ sí àwọn ènìyàn tó ń pè ní èèyàn Ọlọ́run àwọn èèyàn Sátánì tó ń pè ní èèyàn Ọlọ́run àwọn tó yẹ kó lọ gba gbogbo àwọn company ni tí owó onírú owó oníyọ̀ tó ń fi kọ́ church tán láwọn ń pè nílé Olúwa tó yẹ kó fi lọ sọ di ibi tó máa ti máa produce iron kódà gan water bottle kódà gan handkerchief gbogbo ẹ̀ ìta yín lásán gbogbo ẹ̀ ló ń kó wá láti China ohun tí gbà tó bá lọ gba gbogbo àwọn acres of tó bá ṣe bí China
gbogbo acres of ilẹ̀ tán rà yẹn àwọn gógó ló lẹ̀ àwọn gógó ló ń rán àwọn pípù yìí níṣẹ́ torí gbà tán bá débi báyìí sìn nínú gbogbo nǹkan tó ń jí tán fi ń tọrọ ẹ̀ náà wọ́n máa fẹ́ fi ṣó wípé àdájì àdúrà yín gbà lórí wa wí aráàsì olè ló fi ń jà àdẹ lè dá yín lẹ́bi ìgbà tó jẹ́ pé àwọn dájì náà ń béèrè mílíọ̀nù ẹ̀yin náà dẹ̀ fẹ́ jẹ́ kórúkọ yín wà nínú ìwé yìí náà. Wave your hands if you will. Oh my God, ó ti fẹ́ tán tẹ́lẹ̀. If we can have. Ẹ máa ń send fídíò sí mi o, mo appreciate o, mo dúpẹ́ gan ni. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn máa ń mú fídíò, wọ́n máa ń mú nọ́mbà mi lórí ìpolówó kìíní charity. Wọ́n dẹ̀ máa ń send àwọn videos tó make sense tó máa fẹ́ jẹ́ ká sọ̀rọ̀ rí lórí. Tán rí wípé òtítọ́ náà dẹ̀ mọ̀ pé òtítọ́ làwa gbé sọ́wọ́ ń bíbá ìyá wọ́n máa fẹ́ jẹ́ ká sọ̀rọ̀. Mo dúpẹ́ lọ́wọ́ yín, mo dúpẹ́ lọ́wọ́ màmá mi kan náà tán send fídíò kan sí níbi ìjẹta bí jẹ̀rí mi ò mọ yín bọ́ Ọlọ́run mọ yín, God bless you ma. 800 people that can give $1,000 what? Dollars. Stop. Is there anybody here right now who in their spirit you know that God will touch you to do it? Anybody here? Wave your hands if you will. Ṣé àwọn tó rán wọn níṣẹ́? Sheffield in the man Abiola. Ṣé rí àwọn tó rán wọn níṣẹ́? Wọ́n ṣe ń béèrè bóbìnrin ṣe ń béèrè náà lọkùnrin ń béèrè o $1,000 àwọn ti Nàìjíríà máa béèrè $1 million. Àwọn tó rán wọn wá sínú oko kìíní nìyẹn nínú jápa igan àwọn ẹlòmíì gan owó church òun náà fi ra tíkẹ́ẹ̀tì fọmọ mi because wọ́n ti mọ̀ wípé tó bá débẹ̀ àwọn ló máa ń kọ́ rántí ìgbà yẹn náà máa ní àwọn ìṣẹ̀fẹ̀ pé àwọn fẹ́ kun church àwọn fẹ́ ṣe kíní kan sí church ọ̀dẹ̀ wo bóyá ń live ń bí. Ìwọ tó ń ṣe irú ẹ̀ tó wà ní Birmingham ó mọ́ra ẹ̀ o Ọlọ́run ò ní jẹ́ orí àkóbá má fàkóbá sí ọrùn àwọn tó ń ṣe fún torí tó bá ṣẹlẹ̀ ìgbà yẹn gangan fọ́tò á jáde orúkọ á jáde àwa gbé jáde ń bí á jáde o gbogbo ẹ̀yin tẹ́ ń ṣe ẹ mọ bí tẹ́ wà o èmi ò sọ jù bẹ́ẹ̀ lọ pé nínú Birmingham ẹ mọ bí tẹ́ wà ẹ̀yin tẹ́ ń ṣe mi ò ní dárúkọ àwọn tẹ́ ń ṣe fún torí tí bá ní kí n júwe láì má dárú kí n kàn júwe kí n kàn sọ pé àwọn báyìí àwọn ọ̀pọ̀lọpọ̀ ṣe mọ̀ pé jójó pọ̀ níbi tí mò ń sọ yìí ẹ má fi tiyín kó bá àwọn ọmọ ọlọ́mọ ẹ dẹ̀ má fi tiyín kó bá àwọn tán wà ní surroundings ibi tí ẹ ti ń ṣe nǹkan yẹn torí ẹ mọ̀ pé ẹ̀yin kọ́kọ́ ní dúdú tẹ wà ń bẹ̀. Now ẹ jẹ́ ká tẹ̀síwájú ẹ jẹ́ ká sáré gbọ́ nǹkan tó ṣẹlẹ̀ bóyá ẹ̀wọ̀n 12 years náà fẹ́lẹ̀ bóyá ẹ̀wọ̀n 15 years ni ẹ jẹ́ ká sáré gbọ́. Tijani, who has just landed in the UK in January 2023, has now been arrested and sentenced to 12 years in prison for forcefully pushing and sleeping with a British citizen in a public space in just 6 months after his arrival to the UK. According to the report, the 30-year-old Abiola Tijani, who arrived at Sheffield in the UK on a 2-year study visa in January 2023, was arrested on Saturday, the 29th of July 2023, after blocking a female British citizen during the early hours of the same day while she was returning home from her workplace. Abiola was reported to have forcefully engaged the victim in a conversation, but he was turned down by the victim, and instead of Abiola to let go of her, he proceeded to grab the lady and then pushed her body against some parts of the public railings, and finally proceeded to complete his one-round satisfaction despite the stiff resistance from the British lady. After the arrest of Abiola in July 2023, he was subsequently charged to court, where he pleaded guilty to the charge of non-consensual affair before the Sheffield Crown Court in September 2023, and Abiola was finally sentenced to 12 years imprisonment on Thursday, the 9th of November 2023, by the presiding judge, of which 4 years will be on license and the remaining years will be custodial. The 30-year-old Abiola Tijani, who is a native of Owo in Ondo State, was remanded in prison the same day and will be spending the next few years of his life in the UK prison. He also faces the risk of outright deportation after completing
his jail term in the UK. Abiola's lack of self-control and discipline has now twisted his success story to the UK from trenches in Nigeria to prison in the United States. Now, ẹ máa rí wípé ìlú ìṣeré ló ń bá wọn déta. Àwọn ẹlòmíì máa ń believe wípé òyìnbó wọn ti kó wa lẹ́rú rí. Òyìnbó ti ṣe kinní kan fún wa rí. Wọ́n kó wa lẹ́rú àṣẹ pé wọ́n kó wa lẹ́rú. Wọ́n àwọn tó ń kó wa lẹ́rú gangan sì ń kọ́. Àwọn tó pera wọn ní ènìyàn Ọlọ́run tó ń kó wa lẹ́rú ńkọ́. Àwọn tó pera wọn ní èèyàn Ọlọ́run tó yẹ kó dìde fún wa, kó jà fún wa. Àwọn àti olóṣèlú àwọn gangan ló ń tà wá lọ́wọ́lọ́wọ́ tá wà yìí. Toró lóye ọmọ ìjọ tó ń kúrò, ó lóye ọmọ ìjọ tó dẹ̀ ń dá owó padà sínú àpò ìjọ. Ó lóye pásítọ̀ gan tó jẹ́ pé òun gan ń ṣiṣẹ́ jápa wípé tẹ́ bá ti dé ọ̀hún oyè báyìí lẹ máa mú wa, pásítọ̀ ni. Ẹ worú eléyìí náà. Ẹ wo ibi tó bá láìva rẹ̀ dé. Torí ẹ brọ́dà mi, sísítà mi, ìyá, bàbá tẹ́ wà ní Birmingham tí ẹ ń gbọ́rọ̀ yìí, tí fídíò yìí máa kàn yín lọ́wọ́. Mo fi Ọlọ́run búra, ẹ̀yin náà mọ̀ wípé mo yọ nínú ẹ̀ ni, mi ò sọ tán. Tó bá jẹ́ àwọn kan ni, àwọn máa I'm pretty sure wípé èèyàn tó bá máa worú program yìí á tó 23,000. Torí àwọn máa fi kún, wọ́n máa exaggerate ẹ̀, wọ́n máa elaborate ẹ̀, wọ́n máa ṣe ní black and white. But ẹ mọ̀ nínú ọkàn yín pẹ̀lú ẹlẹ́dàá yín wípé mi ò sọ tán, mo ṣẹ́kù sẹ́nu, mo fọmọlúwàbí sí. Ẹ dẹ̀ mọ̀ wípé èmi ò fi yín ṣe wípé bóyá ẹ mọ̀ bẹ́ẹ̀. Tó bá jẹ́ bẹ́ẹ̀ ni mo ṣe ṣe kí n ráàánú Ọlọ́run ọba gbà. Tó bá dẹ̀ jẹ́ pé ńṣe ni mo sọ aburú ń bẹ̀, ó kù mí ó kọ Ọlọ́run, bọ̀ ẹ̀yin náà mọ̀. Ẹ mọ̀, mo dẹ̀ mọ̀ pé lágbára lọ́wọ́ Ọlọ́run. Fídíò àdọ́dọ̀ yín, ẹ dẹ̀ bẹ̀rẹ̀ sí ní yípadà, ẹ bẹ̀rẹ̀ sí ní ṣe àtúnṣe. Torí CCTV lè wà níbi tẹ́ ẹ wà yẹn tẹ́ ẹ mọ̀. Ṣé mọ̀ pé so many things náà fi ń ṣe, náà fi ló jẹ́ CCTV. Ó lè jẹ́ pen lásán tí ọ̀gá yín fi síwájú aṣọ. Ó lè jẹ́ scarf, ó lè jẹ́ anywhere náà pin ẹ̀ mọ́. Gbogbo bọ̀bọ́ yìí tán mú yìí kò ń ṣiṣẹ́ ọjọ́ kan o. Kò ń ṣiṣẹ́ ọjọ́ kan. Mo mú èèyàn kan bẹ́ẹ̀ náà tán mú family ẹ̀ náà nínú UK yìí. Kò ń ṣiṣẹ́ ọjọ́ kan o. It's not one day job o. No. Torí ẹ̀ mo bẹ̀ wá, mo rọ̀ wá wípé Ọlọ́run á jẹ́ kí ìyípadà dé. Náà mi ò ní fẹ́ jẹ́ kó ju báyìí lọ so that ọ̀hún nílé sọ wípé ó pọ̀ jù, wípé ó gùn jù. Ẹ lè bá wa gbé dé Nàìjíríà, ẹ lè bá wa gbé lọ sí anywhere, ẹ lè bá wa share lọ sí anywhere tí bá máa share sí. So that eléyìí á jẹ́ ẹ̀kọ́. A dẹ̀ tún fi eléyìí a fi ń campaign, a fi ń bẹ̀ yín wípé ẹ jọ̀ọ́. Ọmọ Yorùbá á pọ̀ gan ní Birmingham. Ṣé bí èmi ti pè yà? Mi ò kí má lọ pe bòmí, kí má lọ pe má tún lọ pe ìlú bòmí. Àwọn ẹlòmíì lè wà tẹ́ tún ṣe nílùú bòmí o, mi ò tí ì gbọ́ o, mi ò mọ̀ o. Mo fọlọ́run tó lẹ̀mí mi mo fi búra, mi ò mọ̀. Tí n bá mọ̀ màá sọ. Bọ̀ ibi tí mo mọ̀ òun ni mo sọ yẹn. Bọ̀ fún àǹfààní fún ẹ̀yin tí ẹ bá tún mọ irú nǹkan báyìí tó ń ṣẹlẹ̀, ẹ bá fẹ́ jẹ́ ká gbé sórí ayélujára fún ìfanilétí fún àwọn ọmọ wa ìsinyìí àti ọjọ́ iwájú. Nọ́mbà mi wà lórí each program tí mò ń ṣe nísìn, WhatsApp only. But ẹ fi ìbẹ̀rù Ọlọ́run ọba sí. Ẹ jẹ́ ká ṣe pẹ̀lú bẹ̀rù Ọlọ́run. Ẹ mọ̀ pé ìtèmi ṣe yìí náà ó kù sí mi lọ́wọ́ tó bá jẹ́ ìwọ̀nba tí lákàyè mi gbé láti lè ṣe pẹ̀lú wọn bá ẹlòmíì tó wá jó òun ni òun máa ṣe gudugu òun máa ṣe ìyá mẹ́fà òun ò ní ṣe bẹ́ẹ̀ sọ òun àtúnṣọ ju báyìí lọ òun ò ní ìyá òun ò ní ṣe kinní kan ẹ má bínú sí mi ò fi ṣègbéraga bí lákàyè mi ṣe gbé mọ bí mo ṣe rò pé bóyá mo lè kọ́ ọ̀bẹ láti má ṣíwa láṣọ síta gẹ́gẹ́ bí ọmọ Yorùbá òun ni mo ṣe ṣe yìí. Ọ̀ tó bá yẹ pé mi ò gbé kalẹ̀ dáadáa ẹ ṣàforíjì ẹ fún mi, ẹnu ló gbé mi ni. Bọ̀ tẹ bá rírú nǹkan bẹ́ẹ̀ yẹn náà tẹ bá rò wípé bóyá ká gbé síta ní ìdí kan sídìí kejì tó lè fa àtúnṣe bá àwọn ọmọ Yorùbá, please do.
ẹ get in touch pẹ̀lú mi lórí WhatsApp number mi pẹ̀lú ìbẹ̀rù Ọlọ́run ṣá oníkẹ́jẹ́ ká ṣe gbogbo ẹ̀ kí Ọlọ́run kó ṣe dáadáa fún wa. Mo kẹ́yìn ìyá, mo kẹ́yìn bàbá, mo kí ẹ̀gbọ́n, mo kí ẹ̀yin àbúrò wípé a kú bójú ọjọ́ ṣe rí. Ṣé mọ̀ wípé ó máa ń ní àwọn nǹkan tí mo máa ń gbé wọnú program bọ́ mi ò fẹ́ gbé much wọnú ẹ̀ lénìí torí pé mo fẹ́ jẹ́ kí fídíò yìí kó rìnlẹ̀ nǹkan tó fà á nìyẹn kẹ́ lè mọ̀ ẹ mọ̀ pé ó máa ti lóríṣiríṣi tí máa ti ní ó kẹjá lọ mú cup of tea, lọ mú cup of tea bọ̀ mi ò fẹ́ ṣe bẹ́ẹ̀ lórí fídíò yìí. Ọlọ́run á ṣe dáadáa fún wa gbogbo ẹ̀yin tí ẹ bá wa share ìbànújẹ́ ò ní dé bá wa àrọ́mọdọ́mọ wa hàn ní gbégbá bára ẹ̀yin tí ẹ bá wa share náà ẹ̀ rà ánú gbà àrọ́mọdọ́mọ wa kò ní gbégbá bára a ní fojú sunkún ara wa ní agbára lọ́wọ́ Ọlọ́run gbogbo ẹ̀yin tí máa fi comment sílẹ̀ ẹnu God bless you one love gbogbo ẹ̀yin tí ẹ ṣẹ̀ṣẹ̀ darapọ̀ mọ́ wa ẹ káàbọ̀ sí orí ìkànnì Dr. Zabby Talk Show ayé ọpẹ́ yọ̀ṣí ọlọ́dọ̀ títí náà ní agbára lọ́wọ́ Ọlọ́run ayé ọpẹ́ a máa yọ fún wa ní lórí wa lórí ọmọ lórí ọkọ lórí ìdáwọ́lé wa ayé ọpẹ́ a máa yọ ni. Ẹ má gbàgbé láti bá wa dá sí ti charity wa lórí ti Christmas tó ń bọ̀ Ọlọ́run á jẹ́ a ṣe ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé. Ẹ má celebrate mi lẹ́yìn mi o ẹ support mi lójú ayé mi o ara bí tẹ́ ti lè gba support náà ilé gbogbo wa pátápátá la máa ń ní káwọn ẹbí wa ẹ gba 5,000 ìwọ gba 2,000 why tẹ́ send account number charity sí wọn bí ojú 1,000 lóṣù kẹ́yìn náà darapọ̀ mọ́ wa láti bá wa ṣe torí àwa ò béèrè pé irú ẹ̀sìn wo ló ń ṣe kó tó di wípé arànra wa lọ́wọ́ mo dẹ̀ mọ̀ pé lágbára lọ́wọ́ Ọlọ́run nínú ọdún yìí à ń ṣe àgbéyẹ̀wò ẹ̀ pé ó dàbí pé hospital òun la máa lọ torí mi máa ń like láti because ẹ mọ̀ pé nǹkan téèyàn bá rí ó yàtọ̀ sí nǹkan tó bá ròyìn fún yàn torí pé ó jẹ́bi tí mo máa ń sábà láti lọ wo àwọn aláìní àwọn tó jẹ́ pé àwọn gan ò lè bọ́ síta láti lè tọrọ owó ẹ̀yin gan lè máa gbé lọ bá wa àrọ́mọdọ́mọ wa ò ní rírú ẹ̀ lágbára Ọlọ́run ní fara ni wá à ní rí dààmú ní agbára lọ́wọ́ Ọlọ́run torí ẹ̀ tó bá tún jẹ́ ọdún December yìí náà ó dàbí wípé àwọn kan wà tán tí ẹ̀rẹ́ ni tó máa rántí àwọn láti ra kóòkì fún wọn gan tó bá jẹ́ kóòkì àti oúnjẹ làwọn náà rí lórí bẹ́ẹ̀dì tán wà inú wa dùn ayọ̀ wọn á kún àwọn náà máa rí pé gbogbo ẹ̀dá tó dẹ̀ rántí wa ń bíbá àwọn náà á smile wọn máa rẹ́rìn ẹ̀rín ayọ̀ la máa rí ní agbára lọ́wọ́ Ọlọ́run mo kí wa lẹ́ẹ̀kan sí pé a kú bójú ọjọ́ ṣe rí ẹ̀yin ìyá mi ẹ̀yin bàbá mi God bless you. ẹnikẹ́ni tí ìwọ bá nípa láti ṣe ìrànlọ́wọ́ fún òun náà lẹ́nì kejì rẹ̀ tọ́jú rẹ̀. Zabby Life Saver Foundation àánú lolówó fi rán wa la fi ń sọpẹ́ fọ́lọ́run àwọn ẹ̀dá tó ń jẹ́ aníparẹ́ láyé àwọn èèyàn tá a sì ti ń sọpẹ́ pàtàkì gbogbo olólùfẹ́ wa jákèjádò àgbáyé àwọn tó ń bá wa gbowó ṣètò ìrànwọ́ yìí lọ́nà kan àbí kejì lóòótọ́ ẹ̀yin gan lè jìká tí ò jẹ́ kórí ó jábọ́ lórí ìkànnì Zabby Life Saver Foundation àkàìmọye ènìyàn lọ́lọ́run ti fọwọ́ tọ́ nípa pé ká mú lára bíntín tọ́lọ́run fún wa tá a fi ń ṣàánú àwọn èèyàn tó kù díẹ̀ fún láwùjọ wa láì fi tẹ̀sìn ẹ̀yà èdè àti àwọ̀ṣe rárá. sẹ́ẹ̀rì bọ́lọ́run ṣe ń lò wá lórí ìkànnì Zabby Life Saver Foundation táwọn fúnni níṣẹ́ gbalẹ̀ fúnni lóúnjẹ tá a ti ń sanwó iléèwé àwọn ọmọ tí ò lóbìí àti àwọn ọmọ tó kù díẹ̀ fóbi wọn láwùjọ lọ́pọ̀ ìmọ̀ye ìgbà láti yọjú tá a ti gbóúnjẹ lọ fáwọn tó wà nínú ìhámọ́ táwọn olóyìnbó ń pè ní correctional center lọ́pọ̀ ìgbà tá a bá lọ sílé ìwòsàn fún àbẹ̀wò àti pé ká gba àwọn ènìyàn tí ò rówó san lẹ́yìn ètò ìwòsàn wọn àánú àṣẹ wá púpọ̀ nítorí ohun mèremère ohun tá a máa ń bá pàdé lọ́hùn àti ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn ènìyàn tó ti parí ètò ìwòsàn tí ò rówó san léyìí tágbára wa nìkan ò lè ká gẹ́gẹ́ bí èrò wa ní Zabby Life Saver Foundation àti bí ẹ̀yin olólùfẹ́ wa ṣe ń sọ wípé kọ́wọ́ jẹ́ tó ti lọ síwájú sí i ló já mọ́ lógun fún gbogbo ẹ̀yin eléyìí ojú àánú jákèjádò àgbáyé wọ́n ràn wá àti jẹ́ kí ètò ìtúbọ̀ tàn síwájú sí i ẹ jájọ pawọ́pọ̀ lé ìṣẹ́ òun ìyà nínú bíntín tọ́lọ́run fún wa ẹ lè fi ohunkóhun tẹ́ ẹ bá ní sọwọ́ sí ọ́fíìsì wa nílé number 6 Bremer Street Sabo Ṣàgámù Ògùn State tó bá sowó ni ẹ fi sínú àsùnwọ̀n Zabby Life Saver Foundation account níbikíbi tẹ́ ẹ bá wà lágbàáyé account number 579-868-6013 FCMB fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé síwájú sí i lè pe èyíkéyìí àwọn aṣojú wa nílé +234-812-575-4492 tàbí kẹ́ pè +234-708-434-5696 bákan náà ní ẹ lè fàtẹ̀jíṣẹ́ tàbí kẹ́ pè Dr. Zabby gan lórí WhatsApp nọ́mbà wọn +447-440-715-542 ní Zabby Life Saver Foundation àánú ló jẹ wá lógún.
Thank you.